mọ́tò tán máa mú wọlé tí ò bá sáwọn mọ́tò wọn lẹ̀ mọ́ kán máa rú mọ́tò tí wọ́n máa pè wọlé pé kó wá gbèrú. ó dà ẹ kú ètò bàbá mi kò ní sẹ́yìn. ẹ ṣe area gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè ní mo rí kò sí àkókò mọ́ nítorí ọlọ́run ṣẹ́gbọ́ ẹ má bínú àbọ̀ ọgbẹ̀rígbẹ̀ máa jẹ́ iṣẹ́ àbọ̀ ọgbẹ̀rígbẹ̀ fún yín ẹ̀yin torí Facebook tọ̀míwá ké pẹ̀lú good jobs ẹ ṣeun o Ọmọ́táyọ̀ Ọpẹ́yẹmí ẹ káàárọ̀ mà sà no ẹ káàárọ̀ mà sà ní tèmi o ẹ̀yin náà ẹ káàárọ̀ o ẹ ṣe kò ní rẹ̀ yín náà Ajani Joshua Olúwadámiláre nice job bàbá o from Likosi Sagam is free now thank you very much Ọládàtọ́mi Babs kudos to you ẹ̀yin náà ẹ ṣeun ẹ̀yin náà kudos to you Àròjinlẹ̀ Taofik Ọpẹ́yẹmí ẹ káàárọ̀ sà Olúwadúró ti yan àtẹ̀yìn náà lágbára Ọlọ́run ẹ ṣé o àtẹ̀jíṣẹ́ yẹn lè fi sọwọ́ sí ẹ tẹ̀ síbẹ̀ ewu wo níbẹ̀ nínú pé ká lọ wọkọ̀ níbùdókọ̀ àti wípé àǹfààní wo níbẹ̀ nínú wípé ká lọ wọkọ̀ níbùdókọ̀ ẹ tẹ̀ síbẹ̀ tó bá di máa kà sí etí ìgbọ̀wá Ìdòwú Òjó àyèlú ẹ̀yin náà ṣe o gbogbo yín náà ni mo gbóríyìn fún ẹ má gbàgbé o ẹ fẹ́ pè mí ẹ fẹ́ bá mi ní gbólóhùn ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi 0036557047 ẹ jọ̀ọ́ ẹ̀yin company méjèèjì Monarch àti Everest ẹ bá gbé ìgbésẹ̀ nítorí Ọlọ́run kò sẹ́yìn bọ́dì tó bú yín o ṣùgbọ́n ẹ gbé ìgbésẹ̀ tó ní ọ̀rẹ́ kó tó àkókò kíjọba tó dá sí ọ̀rọ̀ tí ń bẹ ilẹ̀ yìí ẹ bá yìí ti gbé ìgbésẹ̀ omi tí ń bẹ ní àdúgbò yìí ọgọ́tì ọkọ̀ sísọ 0036557047 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ tèmi tèmi tọ́pọ̀ tó ló kọ́ tèmi èmi gangan ni Mr. Jáwọ́sí àpàdé lágbára Ọlọ́run MC Bami àjọ wà lórí ètò lọ́la ni lágbára Ọlọ́run ẹ má gbàgbé o aṣọ àǹkàrá ṣíṣe tèmi náà